nǹkan tí mo ṣe mo da petrol sí lára ó sì dúró tì mí kò sá ìṣùgbọ́wọ́ mi ṣiṣẹ́ fún mi. ẹ wá chaná sí. Tajudeen ti dáná sun ìyàwó rẹ̀ o ẹ̀yin èèyàn eléyìí burú jáì o ó dáná sun gbogbo ara ẹ̀ sì bó tòròtò látòkè délẹ̀ ó ní petrol 3 litre lòun lọ rà tóun sì fi dáná sun ìyàwó òun kí lohun tó ṣẹlẹ̀ kí ló dé ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ̀yin èèyàn mi ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ kí lohun tó lè ṣẹlẹ̀ kí lohun tó lè dé nítorí Ọlọ́run tó fi di pé ọkọ àtìyàwó wọn jọ wọ̀ yá àjà tó sì wá lè débi wípé ọkọ lọ ń ra petrol tó sì ń dalu ìyàwó lára ó nígbà tí ò dákẹ́ tí ò dá a lé pé òun sì sá ìṣáná òun sì jú sí ó sì bu ara ẹ̀ tòrótò. tẹ́ bá wọnú ìnira ayé àtọ̀run tí arábìnrin yẹn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo ọ̀rọ̀ tí mo ń sọ ìjẹta yìí ló ṣẹlẹ̀ o kò kí ń ṣe nǹkan tó ti pẹ́ o ìjẹta yìí lélẹ́yìí tẹ̀sẹ̀ ṣẹlẹ̀ àwọn èèyàn máa burú o kí lóhun tó dé nítorí Ọlọ́run ẹ̀yìn èèyàn àní ẹ̀ súnmọ́ bí sẹ́ ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀ ọkọ ló líǹkì iCloud ìyàwó ó líǹkì ẹ̀ mọ́ títí ẹ̀ papọ̀ bí kò ṣe wọlé lórí fóònù tìyàwó lọ́kọ́ ń rí ọ̀rọ̀ yẹn ló kọ́ da gbọ́nmi sí omi ò tó lẹ̀ o ta ló ń pè ọ́ lórí pé ta ni ń pè ọ́ ta ni ò pè ọ́ ó sì díyan po yanrin débi wípé ọkọ sì lọ ra petrol 3 litre ó sì dá síyàwó lára ó dá sí lára tán ó ń kì í lọ pé tí ò bá dá a lé òun ó ṣàánú sí lára o òun ó ṣe gbá òun ó ṣàwo o ìyẹn náà ò dá a lé ká tó ṣẹ́jú pẹ́ ọkọ sì sá ìṣáná ó sì jù sí lára ẹ wò ó ẹni tó jẹ́ àbúrò ìyàwó ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Yomi Hamzat wípé ọkọ àǹtí òun ti dáràn o bó ti rugi oyin o ó ti dáná sí àǹtí òun lára o gbogbo ara àǹtí òun látòkèdélẹ̀ gbogbo ẹ̀ bó tòròtò ní látòkèdélẹ̀ irú orin wo là ń kọ sírú ilé ìwà nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ bá mi bó káàkiri tààràtààrà kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ wò ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí bẹ́ẹ̀ ni níbi tá a ti máa mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjá àbalẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ fún gbogbo ẹ̀yin ojú tó ẹgbẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní fúngbà àkọ́kọ́ ẹ ò tí ì follow wa ni àbẹ́yìn ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí kẹ́sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri ẹ pín kó lọ fà ẹ jẹ́ kó rìn dáadáa kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára torí pé irú àwọn ìwà ìbàjẹ́ bíi eléyìí kò gbúdọ̀ máa wà láwùjọ wa àwọn àgbákò ọkọ tí ó dáná sun ìyàwó ṣó sì fẹ́ràn ìyàwó náà bá òun torí Ọlọ́run àbí irú ọkọ wo lélẹ́yìí náà lórí pé kọ́ wọlé kọ́ wọlé ṣó ń ṣe ó yàn lè ní ó bá lórí ọkùnrin kó bá lórí ọkùnrin gan ṣó what kó dáná sun látòkèdélẹ̀ báwo làwọn ọkùnrin kankan ṣe wà so heartless for goodness sake eléyìí burú jẹ́ ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ń da yín lágara ẹ jẹ́ ń gbé fọ́nrán ẹ̀ wọlé kẹfà balẹ̀ wá gbogbo kúlẹ̀kúlẹ̀ bọ́rọ̀ yẹn ti ṣe jẹ́ gan ní pàtó ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. kàlẹ́ sá. yes sir orúkọ yín. orúkọ mi ni Adégòkè Joshua. Adégòkè Joshua láti bo. láti Iléṣà. láti ìlú Iléṣà. kí ló ṣẹlẹ̀ tá a rí níwèé tó kọ́kọ́ ra látẹ̀ torí ta lẹ fi wá. ẹ kálẹ̀ gbogbo Nàìjíríà ẹ kálẹ̀ gbogbo ilé so torí àbúrò mọ́mí mi ni mo fi wá. sista yín. sista mi so all of a sudden la kàn gbọ́ kọ́. níjọ́ o. ní òní náà ni wípé òun àti ọkọ rẹ̀ wọ́n níjà wọ́n wá dáná sun so that is why I need láti rush down. ó dáná sun ìyàwó tó jẹ́ àbúrò mọ́mí mi so òun ló yẹ tá a sáré wá sí. níbo ló wà báyìí. ó wà ní UCH ó wà very very critical condition. wọ́n ṣáà ti kú. wọ́n ní kí wọ́n tó wà ní little stable condition tó wà yẹn going to $1 million láti kò lè sọ̀rọ̀ bó ṣe wà yẹn kò lè sọ̀rọ̀ kò lè lajú kò mọ anybody ó wà ní oxygen báyìí lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ Oríyọmí Hamzat àti community Ajégúnlẹ̀ ní Ọlọ́nṣogbo torí tí o bá ń ṣọpẹ́ ọpẹ́lọpẹ́ wọn ni wọ́n fi lè gbé wọn lọ sí hospital àti tó fi lè wà ní stable condition tó wà yẹn. àwọn àtìyàwó wọn jọ jà.
wọ́n jọ jà bẹ́ẹ̀ ni. ṣé ọkọ ni ẹ̀yin lọ́kọ wọn. bẹ́ẹ̀ ni sà. wọ́n wá dáná sí ìyàwó lára. ó lọ ra petrol 5 litre ó dẹ̀ dà sí ìyàwó lára. wọ́n wá finá sí. immediately ló dẹ̀ finá sí. so first degree burn ni injury tí ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí going to 89 degree one of the highest degree burn in kini. tó dẹ̀ jẹ́ pé ó wà critical gan kódà a doctor tó wá sọ pé bíi 50-50 tó wà ní critical condition pé a máa ní láti náwó àdẹ̀léyàn that's why asáré wa bá dádì wa níbí báyìí kan jọ kán má jẹ́ kí ìyá ìjẹ wa gbé. torí ẹ̀jọ̀ gbé. àjọ gbé àwọn àtọkọ lọ́jọ́ ń gbé. àwọn àtọkọ lọ́jọ́ ń gbé. ọkọ wọn náà sì rèé. òun náà nílé. ẹ bá ń gbẹnu sí máìkì yẹn. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ gbogbo ọmọ nàìjíríà ẹ kalẹ́ ògbólé. kí ló kọ yín. orúkọ mi ni Tajudeen Rasheed. Tajudeen Rasheed. bẹ́ẹ̀ni. ọmọ bíbí ìlú Ìbàdàn. Ìbàdàn wa yìí náà. bẹ́ẹ̀ni. ṣé n tí wọ́n sọ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí. bẹ́ẹ̀ náà ló rí ṣùgbọ́n kọ́lọ́hún ó lálàyé. kọ́lọ́hún ó lálàyé. àlàyé tó sì wà ńbẹ̀ náà ni wípé bí mo ṣe wà yìí gbogbo àdúgbò yẹn èmi náà èso ń jàgídíjàgan mo máa ń lọ nírọ̀wọ́ rọ̀ṣẹ̀ ni a sì jọ sùn ni àjọ dé láti ṣọ́ọ̀bù lánàá tá a jọ sùn ni nígbà tó di àárọ̀ yìí ní èdè àìyedè ṣẹlẹ̀ lórí nǹkan tí ò tó nǹkan pé. kí ló ṣẹlẹ̀ gan. kọ́ọ̀kan wọlé sórí fóònù ní ọ̀dọ̀ rẹ̀ ó wá yẹ fóònù mi wò ó ní kọ́ọ̀ yìí pé ó wọlé sí ọ̀dọ̀ mi mo ní èmi ò mọ̀ bóyá wọ ni o fi pè ó ní bóyá mo kọ̀nẹ́ẹ̀tì kọ́ ọ̀hún pọ̀ mọ́ ti ọkùnrin yẹn ni àyìn ṣe wá kọ̀nẹ́ẹ̀tì fóònù rẹ pọ̀ bóun ni a ṣe ń kọ̀nẹ́ẹ̀tì fóònù ní kọ̀nẹ́ẹ̀tì rẹ ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn tẹ́sù fi gbọ́wọ́ sísẹ́. kò yé mi kọ́ọ̀lù wọlé sórí fóònù ìyàwó yín. kọ́ọ̀ wọlé sórí ẹ̀. wọn wá gbé àbọ̀ gbé. kò gbé fóònù yẹn létà mi wá rí i pé nọ́mbà yẹn gangan torí a máa ń gbé fóònù tèmi náà lẹ̀ tí ó ṣí máa rí i pé nọ́mbà yẹn gangan wà ní orí ọ̀dọ̀ máa ní nọ́mbà tó máa pè ọ́ ó mọ̀ ní lọ́dọ̀ mi yìí ó ní ó wá ní mo kọ̀nẹ́ẹ̀tì ẹ̀ pọ̀ ni mo ní kọ̀nẹ́ẹ̀tì bíi bò ń kọ̀nẹ́ẹ̀tì rẹ̀ papọ̀ mo ní báyà wọ ló fi pè torí gbogbo kọ́sọ́mà tí ń bá ara jà náà wọ́n máa ń fi nọ́mbà pè àìdẹ́ ẹ̀ jà mo ẹ̀sẹ̀ sí ṣọ́ọ̀bù bíi 250 gan fún sìn ní ọtí ló ń tà tí àwọn àǹtí wa nílé sà náà dẹ́mọ̀ tí àwọn àǹtí wa nílé sà tọ́jà àǹtí ẹ̀ nílé sà tí wọ́n mọ̀ ṣé bá pé bá kì í jà gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ gbogbo àdúgbò gan àjọ máa ń ṣe bí ọmọ èké síra wa ni kì í sí jà ṣùgbọ́n mi mọ. ìgbà tí kò yẹn tẹ wá ṣàlàyé kí ló wá padà ṣẹlẹ̀. ìgbà tí mo wá ṣàlàyé ló di pé mo fẹ́ mọ lé olóore sámù nǹkan kan ló sá lọ́ọ̀kì mi so adẹ̀jọ́ jàjà yẹn ní àjọ yanjú yẹn nínú yàrá ó dẹ̀ ń fọ àwọn aṣọ níta sòmí dẹ̀ jókòó níbi stẹ́ẹ̀pù níta tó ti ń fọ aṣọ bó ṣe ní ó pa ó lẹ̀ wọ̀n kíní kankan àwọn ọ̀rọ̀ kò bá kúngbè bẹ́ẹ̀ lè ti gbá sí ọwọ́ ẹ̀ sí mọ̀ kò tiẹ̀ yé mi. kí lè wá ṣe. nǹkan tí mo ṣe mo da petrol sí lára ó sì dúró tì mí kò sà èṣù gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún mi. ẹ wá chaná sí. dádì tí o bá ń ṣe torí owó tí wọ́n ná ní kíní lónìí kódà báyìí kò bá ti kú going to $1 million owó olówó tó wà lọ́wọ́ mi ni mo kò sáré fún àwọn usa tán treat the stage tó wà yẹn àìjẹ́bẹ̀ kò bá ẹ lọ ra petrol ni o àǹtí mi ò bá ti kú tipẹ́tipẹ́. ẹ lọ rà á ni o ẹ kú ònúlé ẹ gbé kẹ́ẹ̀gì ẹ lọ ra petrol how many litre. 3 litre ẹ wá dà sí ìyàwó yín la wọ́n wá dúró pé kò sí ní tẹ́ ṣe ẹ sì ṣáná sí i. mo ti ẹ̀ ti kú omi tí mo ti dàgbọ́n ló tún wá lọ́ọ̀kì níta. àdẹ̀tí náà going to $1 million báwo ló ṣe kínní wọ́n dẹ̀ nípa nídòó báyìí tó ń sọ fún wọn pé tá a bá ní láti save our life sister wa ó ní nídòó báyìí àdèléyàn that's why sáré wa bá dádùn à ń bí báyìí kó má jẹ́ kí ìyá ìjẹ wa gbé. torí ọ̀ràn yín lọ́wọ́ bó o kò yé mi iṣẹ́ kí lẹ̀ ń ṣe. dírẹ́fà ni mí bọ̀ wọ́n ti dá mi dúró níbi tí mo ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n àtàwọn dẹ̀ dá mi dúró níbi tí mo ti ń ṣiṣẹ́ iṣẹ́ mi tí mo rí 6 months ni tí mo dẹ̀ ṣe ń bẹ̀ òun náà mo fi dá lókòwò pé kí n fi máa wá iṣẹ́ mi tí mo fi gba ṣọ́ọ̀bù 60,000 fún mo dẹ̀ ra ọjà sí fún ní. fídíò arábìnrin yẹn ẹ gbọ́dọ̀ rí ni o kò tiẹ̀ ṣe é ṣò rárá tiẹ̀ lè wò ó sẹ́ẹ̀kan gbogbo ara látòkè délẹ̀ ń ló bóyá kan arábìnrin wà nínú ìnira
nínú ìjẹ̀rora gidi ọmọ mi lọ́ ti bí fún yín wọ́n bímọ fún yín gba ọ lẹ́fẹ̀ẹ́ra ọdún kẹta rèé tọ́ta rẹ̀ bá kú bá ń kọ́ ẹ mọ̀ pé ẹ ti pa sáyé bá ń gan. ṣé ẹ ti wá dé hospital wò. ti dé hospital torí láàárọ̀. níbo lẹ sá lọ tẹ́lẹ̀. ṣáká mò ń wá owó káàkiri. èyí lẹ ti wá rí. 20,000 ẹnìkan fún mi mo ti sẹ́ndì ẹ̀ síbẹ̀ ní láàárọ̀ torí wọ́n ti rí mi níṣẹ́ lọ́wọ́ ìwọ̀nba tó wà lọ́wọ́ mi náà mo fi dá lókòwò. ọlọ́run tó wà lọ́wọ́ mi náà mo fi dá lókòwò. sir 800,000 plus mo kó dé Ìbàdàn yìí 0 naira ló kú lákàntì mi ní ibi 100,000 ibi 70,000 ibi 200 bá ṣe ibi tọ́dẹ̀ sọ fún wa pé àti wọ́n ti ń pè wá ń sìn báyìí pé ká send 70,000 kan gbogbo àwọn tí mo ní ni mo ti ń pè tí ò dẹ̀ sí anybody tí ò sí kinní lẹ́yìn Ọlọ́run. ẹ jọ̀ọ́ kí àwọn ọmọ Nàìjíríà ràn wá lọ́wọ́. ẹ ṣe dáadáa o. kọ́ má jẹ́ kí àìjẹ wa gbé torí ó ti sọ tẹ́lẹ̀ pé ọmọ Ìbàdàn lòun pé nǹkan kan ò ní ṣẹlẹ̀. irọ́ nìyẹn n tó ṣẹlẹ̀ yẹn gan attempted murder ni. bẹ́ẹ̀ ni sà. bí kẹ́ ẹ fẹ́ pa á ni. tẹ́ bá rí gbogbo ara ẹ̀ sà. kò sí sùúrù ni àfikọ́ lọ́hún kó dóòlà ẹ̀mí wọn. kódà lórí channel àgídí kódà kò tiẹ̀ ṣe é wò gbogbo ara ni o ìwọ náà orí ẹ yẹ kó kọ́ lọ wò pé bóyá ṣé nǹkan kan dẹ̀ ṣe yín tẹ́lẹ̀ àbí ṣe ẹ dá pé ní nírò rí. nǹkan kan ò ṣe mí máa ń tọ́ ṣẹlẹ̀ ló láàárọ̀ ẹ̀ nǹkan kan ò ṣe mí. ẹ ṣe rí nǹkan kan pẹ̀lú wọn ni ṣé wọ́n yàn lé ni. kò yàn lé àjọ ń close in shop náà. kò yàn lé. àjọ ń close in shop náà. ẹ kí lè wá rí kí lè rówó ló kó sí ká sọ pé wọ́n yàn jẹ ó yàn yín jẹ o àbí ó ń dọ́kọ o ẹ wá inú wa bí yín iná lẹ lè fi ṣerú lẹ lè fi gbégbèsè tẹ gbé yẹn láì ṣe nǹkan kan. kò sí tó wá lè sọ tí ò lè sọ ebi ẹ sì kó onú lẹ máa lọ kẹ́ ẹ tó padà dé inú ẹ ó ti rọ̀ ẹ sì lọ ẹ mú kẹ́ẹ̀gì ẹ sì lọ ra epo petrol 3 litre ẹ sì padà wálé inú yóò sì ti rọ̀ náà ẹ sì tún da petrol sí la ẹ sì ṣáná sí ẹ dájú o ń bọ̀ lọ́lá wà náà à ń pọ̀ láwà wọ́n náà rí. ẹ wo eré tẹ́ bá ti rí wọ́n ti ṣí gbogbo ara ẹ̀ sìn. dókítà ní etí ó pé degree level yẹn ó pé 89 ni tó dẹ̀ tíìkì gan gidi. wọ́n lè ó débẹ̀ yẹn sá. jalamala ya mutu. kò lè parí bí o. ẹ jọ̀ọ́ kọ́mọ Nàìjíríà ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí àlẹ́yìn ọlẹ́yìn Ọlọ́run torí àlẹ́ anybody ní Ìbàdàn yìí first time tí mo máa ń lẹ́yìn fún tí mo máa ń wo program first time tí màá dé bíbá ilé. ẹ mọ̀ pé gbogbo àwọn ìròrí gbogbo àwọn òròrí tó lè wá kódà ní tó burú jù ní ọgbọ́n tó lè burú jù téèyàn fi lè dá petrol síyàn la kó ṣáná sí kódà kọ́yàn lè kéèyàn bọ́kùnrin lórí ẹ̀ ilé ẹjọ́ ó sì tọlọ́pàá ń bẹ̀ ọ̀ràn gidi lẹ́dá yìí abà ń torí kọ̀yàn lè rí nǹkan kan mọ́ la sọ pé tẹ́bi tá a sọ pé ibi àánú bíi ni bóyá kò mọ ohun tó fẹ́ ṣe ni kò ṣe nǹkan kan ẹ̀mí òṣùwò ẹ̀mí burúkú olówó ló wọnú ọkàn yín tẹ́ ẹ fi gbégbèsè láti lọ ṣe ń tẹ́ ẹ ṣe o irú ẹ̀mí wo nu ṣé ẹ̀ nífẹ̀ẹ́ rẹ ni.
mo nífẹ̀ẹ́ rẹ̀. Àì rárá ẹ̀ lé nífẹ̀ẹ́ rẹ̀ kẹ́ ṣe báyìí. Jésù ní àìjà. Àìjà. Níbi táwa bá a dé yìí ọlá ó tẹ̀síwájú láti ibi tá a wà ń. kálàǹfààní gbà wá láti fi fọ́nrán ìwọ̀nba èyí tó wà lọ́wọ́ tiwa ká fi hàn yín ni. ẹ bá rí ẹ bá mọ̀ pé bàbá yìí ọ̀ràn gidi wọn dà. ṣùgbọ́n àláǹfààní bẹ́ẹ̀. ṣùgbọ́n gbé ẹ bá débi chánẹ́ẹ̀lì wa ó ṣe é ṣe kẹ́ ẹ bá ń bẹ̀. kẹ́ ẹ wo bọ́ ṣe sọ obìnrin bá ń fi fọ́tò obìnrin yẹn gangan kàn sí kẹ́ ẹ wo bọ́ ṣe sọ wọ́n dà. ẹ lè dá àwọn mọ̀mọ́ báyìí láti irun orí tó fi dé ìkànnà ẹsẹ̀ ń ló bó ń ló ti bàjẹ́ pátápátá láti irun orí tó fi dé ìkànnà ẹsẹ̀. ẹ sì lẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wọn ẹ sì ní èmi ò mọ̀ ọ́. má fàwájú o ẹ wá wo fóònù tí mo mú lọ́wọ́ yìí ẹ mọ̀ rí bí káì kódà ẹni tó bá wò tó bá tún wò ń tọ̀ ọ̀hún kò sí ní tí ò lè wò. ẹ wá gbọ́ ohun tí arákùnrin yìí sọ. wọ́n ní gbogbo àwọn kó 800,000 débàdàn lénìí ó ti tán. ẹ sì rí ọkọ èyí tó da pẹtrol tó ṣáná síyàwó ẹ̀ la èló lẹ́lẹ́rí 20,000. ẹ sọ̀rọ̀ sí mike 20,000. èló 20,000. 20,000. wọ́n rí 20,000 látàárọ̀ tó ti dáná sí ìyàwó wọn tí wọ́n da petrol tí wọ́n sọ náà sí. ta ló bá wọn pa ta ló pa náà ara wọn àwọn ará àdúgbò ní àbí. àwọn ará àdúgbò ní kódà ó tún resist wọn pé kọ́ má pa náà at first pé kíkiní lè jó dáadáa. wọ́n lè kú. ní at first ní ẹ lè bèrè lọ́wọ́ everybody ládùúgbò tó bá ń ṣe pé wọ́n overpower ni kò fẹ́ kán pa rárá. àwọn èèyàn ẹni bí ẹni èèyàn bí èèyàn. arákùnrin yìí arábìnrin yìí ó nílò ìrànwọ́ ṣùgbọ́n ọkọ ìyàwó tó finá síyàwó ẹ̀ tó dá pẹtrol síyàwó ẹ̀ la ọ̀la bàbá ṣe kúrò lórí ètò nísìnyí wàá fà wọ́n lọ́lá lọ́wọ́ ti hàn. àwa ó fa àwọn ilé ọlá lọ́wọ́. àmẹ́yìn tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí ẹ nílò ẹ sì nífẹ̀ẹ́ láti ran arábìnrin yìí lọ́wọ́. ẹ gba account number yìí. iyekíye ẹ̀yin náà gbọ́ ipò wọn ti ní kí wọ́n tún sẹ́ǹdì owó bí wọ́n ti máa gbowó nù kọ́ ló ń dákun kó má jẹ́ kẹ́mi arábìnrin yọ̀ bọ́ ni o. torí pé ó ti wà nínú ìnira.
kò lè fi ara lélẹ̀ mọ́ àti láti orí tó fi dé ìkànnà ẹsẹ̀ ló ti bó tòròtò. kódà wa tá a bá wà ní channel wa ẹ rí fìrífìrí ẹ̀ ń bẹ̀ ẹ lè rí gbogbo ẹ̀ tán o fìrífìrí lẹ́rìí ń bẹ̀. Wọ́n bímọ fúnra wọn bí wọ́n torí pé wọ́n bímọ fún wọn lọ́wọ́ fẹ́ pa wọ́n èṣù ni. (16) 72002344 (16) 72002344 Ecobank ni. (16) 72002344 ilé àkáǹtì tẹ́ lè fi ran arábìnrin yìí lọ́wọ́. (16) 72002344 Ecobank. àwọn ẹbí arábìnrin yìí wọ́n ti gbé níbi tó ti ṣe. àwọn ẹbí tí yín kọ́ bàbá. bàbá mi ti kú ìyá mi ti kú. àwọn ẹbí tó kù ńkọ́. àwọn bóyá wọn àgbọn tó sẹ. bóyá wọn ò gbọ́. ẹ̀yin tí ẹ fẹ́ ràn wá lọ́wọ́ lórí arábìnrin yìí àkáǹtì ẹ lò nìyẹn 1672002344 Ecobank ni. ọlá ẹ̀yin ẹ dìde fúnra yín ẹ dìde ẹ já ọlá máa mú ọ lọ àwọn wo nígbà tẹ bá wọn àwọn ọlọ́pàá wà wo arábìnrin náà lọ́la ẹ̀tọ́ tó bá yẹ kí wọ́n ṣe fún wọn wọ́n ṣe fún wọn tiẹ̀ tó rọ́ fẹ́ pa á ni. ẹ ṣe gan-an iléeṣẹ́ yẹn ò ní dàrú o. àmín really appreciate nǹkan. àmín kò sí wàhálà àjọ tọ́jú wọn náà ni pẹ̀lú ògo Ọlọ́run a sì mọ̀ pé gbogbo àgbáyé gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ wa náà wọ́n ó gbìyànjú láti bá wa gbìyànjú dá sí ká lè rí ìtọ́jú wọn kẹ́mi wọn má bọ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ pẹ̀lẹ́. really appreciate ẹ dẹ̀ ṣe gbogbo ọmọ Nàìjíríà. ẹni ṣó. túkà àbọ̀ padà ẹ̀yìn yẹn wá bó lẹ ṣe rí sí abẹ́rẹ́ pélé ìgbẹ́nu tán ó lé kéńkà bẹ́ẹ̀ ló mà tún pàkà sọ. irú orin wo là ń kọ sí irúgbẹ̀dú ilé wa nítorí Ọlọ́run ìyàwó nìsín báyìí ń bẹ nínú ìrora irú ìjìyàwó ló tọ́ sí irú ọkùnrin báyìí ẹ bá ń kọ́ sábàlá àríwúsí ẹ bá ń kọ́mẹ̀ntì sísàlẹ̀ fọ́nrán yìí kí ni nǹkan tẹ́yìn rí sí agbọ̀n wo ló kọ sí yín torí àwọn Yorùbá bọ̀ wọ́n lóhun tó kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kú kọ sí ọmọ ẹlòmíì ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ ẹ bá ń kọ́mẹ̀ntì kẹ́ ẹ máa láì kẹ́sì máa pín fọ́nrán yìí káàkiri dáadáa ẹ jẹ́ kó rìn fàáfàá ẹ máa bó síasíá ẹ máa bó kárakára ẹ máa bó tààràtàrà kó bá lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dá yín lágara. àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà atún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.